ẹ lọ bu àǹtí yín so mo ti sọ o ẹni tó bá mọ̀ kẹ́ lọ bu so o ẹ bu so o tẹ́ ẹ bá dẹ̀ lè bu so ẹ fáwọn aládírẹ́sì ibi tó wà ká lọ gbé ká lọ tọ́jú ẹ o ọ̀rọ̀ wọn ti kúrò lọ́rọ̀ ẹ gbé wọn lọ́kọ̀ tàbí àrẹ́sì wọn ẹ já lọ tọ́jú ẹ ká gbé wọn lọ sáárò tán nílé sá kúrò ń bẹ̀ kọ́ lọ wà láárò ká lọ wò wọ́n sàn kò sí ẹ̀ ó wà ńlẹ̀ o ó wà ńlẹ̀ gidi o gbogbo tá à ń ṣe ta kàn ń ṣe bíi pọ́ọ̀ṣì tá à ń sọjú nù ẹ mọ̀ pé mi mọ báyẹn ń sọjú nù tààràtàrà mọ́ ẹ̀ṣẹ̀ ń kọ́ ni o ẹ fi mí lọ́rùn lẹ̀ o ẹ bu KEM-KEM so o torí àbí kò ní ra gbafẹ́ tó ń pè láǹtì KEM-KEM yín ẹ bá ń bu KEM-KEM yín so o. tọ́ ẹ̀yin èèyàn wa a ti pe àtàdúrà ní Ìyábọ̀ Òjó òun fún arábìnrin tí wọ́n ń pè ní KEM-KEM ní orí fídíò yìí a ti pe àtàdúrà lòun fún jẹ́ o arábìnrin tí wọ́n ń pè ní KEM-KEM yìí a kò mọ̀ nǹkan tí ó ṣe fún Ìyábọ̀ Òjó tí Ìyábọ̀ Òjó tí ó fi ń fún un ní ọ̀pọ̀lọpọ̀ ìpè ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí ó ti yá. ẹ bá ń bu so o mo ń sọ ń sìn o mo ń sọ o kò ṣe pé tí bá bẹ̀rẹ̀ tó ń sìn ló máa bẹ̀rẹ̀ sí ní sunkún egbére kan kiri o ló máa sunkún bẹ́ẹ̀ tó gún lábẹ́rẹ́ wèrè o ẹgbẹ́ ń sìn kẹ́ lọ fún lábẹ́rẹ́ kẹ́ lọ tọ́jú ẹ̀ o mo ń sọ o mo ti pa àwọn ọmọ ẹ̀ kọ́ tọ́jú ẹ̀ ọ̀ dá mi lóhùn ẹ̀yin tiẹ̀ tẹ́ ń fọ́lù ẹ̀ ẹ̀yin ẹrú wèrè ẹ lọ bu ọba wèrè yín so o ẹrú wèrè ẹ lọ bu ọba wèrè yín so kẹ́ lọ tọ́jú ẹ̀ o mò ń tẹnu mọ́ ń sìn o torí tí bá bẹ̀rẹ̀ sí ní fún ní wòtòwòtò ń sìn á máa sunkún kiri ìgbà ilẹ̀ máa délé máa ní mò ń tírígà ẹ̀ o jẹ́jẹ́ mi mo wà á sì tó ń tírígà mi o jẹ́jẹ́ mi mo wà o ó wà ńlẹ̀ o mo ti sọ fún yín o gbogbo ẹ̀ mo ní o mo ní wèrè mo ní posh mo ní ṣoko mo lẹ́everything mo ní gbogbo ẹ̀ ó pé mi rányàn ẹ bù so mo yẹn bá yín sọ yìí torí jẹ́jẹ́ mi mo wà díẹ̀ mi ti fún WhatsApp mi ti kún kí ló dé everywhere messages èmi tí mo jáde látàárọ̀ tí mò ń ṣiṣẹ́ ní ọkọ̀ wọn adé tó ń gbé information orí ibú kan kiri ẹ bá ń bù so ẹ bu KEM-KEM so ẹ bá ń bu PSD tàbí PTSD legal yín ẹ bá ń bù so ẹ̀yin tiẹ̀ ẹ̀yin ẹrú wèrè ẹ máa support ẹ ẹ̀yin ni mò ń bá wí sìn o ẹ bu nǹkan yín so o torí tẹ́mi bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ má sọ pé mo bẹ̀rẹ̀ o jẹ́jẹ́ mi mo wà o jẹ́jẹ́ mi mo wà o mo sì ní mi fẹ́ jà mọ́ o mi fẹ́ wàhálà mọ́ o mo rọra ń lọ tèmi o ẹni tó bá tọ́ mi mò ń sọjú nù o ṣùgbọ́n ó ní ibi tí èèyàn lè sọjú nù dé o ẹ bá ń bu pt àbí PTSD yín àbí PTSD yín legally ẹ bá ń bu KEM-KEM so o ẹgbẹ́ mò ń fi kọrin sí mò ń tẹnu mọ́ o mò ń sọ ń sìn o mo ń kọrin ẹ̀ ń sìn o ìgbàlẹ̀ máa bẹ̀rẹ̀ ń sìn lẹ́wọ̀n máa sọ pé Ìyábọ̀ kínní kan wàhálà Ìyábọ̀ pọ̀ torí mo ráwọn olórí burúkú kan lábẹ́ kọ́mẹ̀ǹtì ẹ̀ tó ní Ìyábọ̀ kan always in the bad news kínní kan jẹ́jẹ́ mi mo wà o tó wá ń tọ́ mi o èmi ò ní jáde fún every time bó ṣe ń jáde fẹ́ mi o ṣùgbọ́n ọjọ́ tí bá máa jáde fún mo máa fún jẹ gidi ni o mo máa gun lábẹ́rẹ́ díẹ̀díẹ̀ báyìí ni o torí ìgbà ilẹ̀ máa sọ pé kí n filẹ̀ ìgbà ilẹ̀ máa ní mò ń búlì ẹ̀ o òun ló ń búlì mi sìn o tí mo wà jẹ́jẹ́ mi o ó ń búlì mi ó ń búlì àwọn ọmọ mi mo dẹ̀ ń wò ó ràn mo tún fi ń dàpárá mo ń fi ń ba ṣeré mo ṣáà ń wò ó ràn ẹ bá mi sọ fún KEM-KEM yín àbáyé KEM-KEM yín fẹ́ bàjẹ́ àbó fẹ́ ṣòfò àbó lórí burúkú ni àbó ti ṣépè fún wọn tẹ̀wèrè mẹ́bà fún àbó ògùn fẹ́ payá láyà àti bàbá ńlá kú bàbá ìyá ẹ̀ níbàdàn àbí kíbi tó bá wà bí àánú sáré ẹ bá mi sọ fún o
mo ń tẹ bọ́lẹ̀ fún yín sì kẹ́ wá bá mi kìlọ̀ fún ẹ lọ bá kẹ́ sọ fún pé kó ṣọ̀rẹ́ lọ́dọ̀ mi o torí màá ti abẹ́rẹ́ bọ̀ tó jẹ́ pé ààrẹ ẹ̀ báyìí ó máa sunkún bí egbére lórí social media ń sìn tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú wèrè olórí burúkú ẹ̀ àti ẹ̀yin ẹrú orí burúkú òfò tẹ kó tira tó jẹ́ pé olórí burúkú yín tẹ́ ẹ̀ gbóyìnbó tó ti fòyìnbó kóyín lómi ọbẹ̀ lọ tó bá ti bá yín sọ àwọn òyìnbó ẹ̀pẹ́ẹ̀rẹ̀ òfò kan ẹ máa bẹ̀rẹ̀ sí máa believe gbogbo nǹkan tó lórí burúkú nígbà tí wèrè bá ń fún yín ní information tẹ́yìn náà dẹ̀ ń gba ti wèrè gbọ́ ṣẹ́yìn kò kí ń sọ irú wèrè ọba wèrè bá jáde bó bá bá yín sọ̀rọ̀ ẹ máa gbọ́ ṣẹ́yìn kò kí ń ṣe irú wèrè ẹ jẹ́ ká là á. Everybody ló ní wèrè o wèrè dẹ̀ ní size tó bá ń gbá lórí tí ó gbá lórí tèmi gan bàjẹ́ everybody àkàn maintain steez ni à ń maintain steez ẹ jẹ́ àwọn maintain steez wà lọ ọmọ ó ti rẹ̀ mí ọdún mo ń ṣiṣẹ́ látàgbọ́ ẹ wò ẹ jẹ́ àwọn maintain steez wà lọ kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ bá ń sọ fún o àti KEM-KEM àbí KEM-KEM dẹ̀ ní jẹ́ kọ́kọ́ yọ àǹtí kúrò lórí ẹ̀ because ọ̀rọ̀ ẹ̀ ò gbà àǹtí mọ́ ọ̀rọ̀ ẹ̀ kò gbà àǹtí mọ́ KEM-KEM ṣọ́ra ẹ̀ jẹ́ kó rí ẹ̀ pé o mi mọ àwọn olórí burúkú tó ń kí ẹ̀ láyà mi ìdẹ̀mọ́bi tó sì ń gba gbogbo ẹni mi rò pé òun gba information náà mi mọ bí tí brain yẹn ti ń switch left and right tó ń switch right and left pẹ̀lú mi wàá rò pé bóyá ó jọ di last time yẹn tí mo fi ẹ́ lẹ̀ ṣọ́rẹ́ o KEM-KEM ṣọ́rẹ́ pẹ̀lú àwọn information orí burúkú tó máa ń gbé kiri èmi ò ní pé kó má sọ̀rọ̀ mi èmi ò ní pé kó má gbé ọ̀rọ̀ mi celebrity ni mí mo popular orúkọ mi dẹ̀ máa ń lanà ni torí iná ni mí ó sì yẹ mo ò ní kó má sọ̀rọ̀ mi bó tó bá fẹ́ sọ̀rọ̀ mi sòótọ́ ọ̀rọ̀ wọ́n máa gbé àwọn ọ̀rọ̀ orí burú mi gan tí mo sì tún advice ọba wèrè Ìyábọ̀ ẹ wò àti KEM-KEM let me speak English with you àti KEM-KEM àti èmi gan mo ti ní respect jù tún fàǹtì sí fún KEM-KEM I'm warning you I'm warning you very well jẹ́ kó rí ẹ kó pé o jẹ́ kó rí àwọn tó bá ní ẹ àwọn olúlọ̀yọ̀ àwọn family ẹ wọ́n wọ̀n ẹ́ sí òun ṣe ẹ̀sìn they looking at you now creating and behaving like a nuisance wọn ò rí kọ̀kọ́ ṣe sọ́rọ̀ ẹ̀ tó ẹ kọ́ gbé ẹ kọ́ lọ wò ẹ́ sàn kọ́ lọ tọ́jú ẹ tó ẹ kọ́ gbé ẹ kọ́ lọ wá bó ṣe máa tọ́jú ẹ tó máa tẹ́kẹ̀ wọ́n fi ẹ́ lẹ́yìn sí tó ń ṣe ẹ̀sìn àgbáyé torí jẹ́jẹ́ mi mò ń ṣiṣẹ́ ń sìn ṣùgbọ́n kí n fi kanra gbogbo iṣẹ́ wàhálà tí mò ń ṣe kí n fi mú ẹ báyìí èmi tó ti rẹ̀ tó ẹ kí n délé kí n ṣí omi kí n bá sínú bathtub mi kí n enjoy ara mi pẹ̀lú a very chilled gold bed jọ fún mi gold bed tó tutù mo need gold bed ó rẹ̀ mí kí n relax but after filming for 6 days tó rẹ̀ mí ó ṣe rẹ̀ mí tó lánàá tá ṣiṣẹ́ di alẹ́ mo sì gba Ìkòròdú lọ mo lọ bá àǹtí Fẹ́tì àṣẹǹkan mo tún dé mo tún lọ sí lounge mi mo lọ rí àwọn ti karaoke mo lọ bless àwọn winners táìmù la kúrò bẹ́ẹ̀ lánàá tó tú mo kúrò ní lounge mi ní tó tú lánàá mo délé bí nǹkan bíi 4 kọ́lá sùn àbí tó 4 lásùn lánàá àbẹ̀rẹ̀ títí jí láàárọ̀ ní 8 o'clock now.